ìgbà tèmi mọ̀ o tí mo mọ̀ fẹ́jìn ni mo bá fẹ́jìn ni mo bá kí ni ìdí tí mo ti fi disfẹ́jìn yẹn ni pé ṣé ń gbọ́ mi. dúró wọ́n ló disfẹ́jìn yẹn. mo disfẹ́jìn yẹn. kí ló kọ rẹ. Tọ̀yìbù. Wàsíù sọ̀rọ̀ ni. yes sir. ṣé wọ́n ló disfẹ́jìn rẹ̀. igi ló disfẹ́jìn yẹn. ẹ dúró. ni pé ó ní igi ló disfẹ́jìn òun. igi lọ́nà wo. n tó sọ fẹ́ mi nìyẹn o first and dákọjọ ní fọ́ọ̀mù torí n tó sọ fẹ́ mi ó ní fẹ́jìn lòun wà first and dákọjọ ní fọ́ọ̀mù èmi ò bá ní fẹ́jìn. Tọ̀yìbù ti wà nù stúdíò bá àkàrè lójú wájọ ṣe mẹ́rin rèé Wàsíù náà rèé. ta ló wá lọ́mọ náà àwọn méjèèjì. Tọ̀yìbù ló lọ́mọ. ta ni Tọ̀yìbù náà àwọn méjèèjì. Tọ̀yìbù rèé tó wọ sọ bíláàkì táyọ̀ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yìí rèé. Wàsíù pọ̀ Wàsíù yóò jẹ́ sí yín. X ni Tọ̀yìbù ńkọ́. ọkọ mi ni. husband Wàsíù ex boyfriend àbí Tọ̀yìbù ńkọ́. husband ọ̀tán sọ gbọ́ Wàsíù àbí kí ni wọ́. ex boyfriend náà ní tó bá ti pè náà ni. ó ti ẹ̀ dábàá ò ní ex boyfriend. Tọ̀yìbù kí ni wọ́. ọkọ Báràkà lè mi jẹun. ọkọ Báràkà ta ló lọ́mọ ọwọ́ Báràkà. èmi mo lọ́mọ mi. ìwọ ló lọ́mọ. Wàsíù ta ló lọ́mọ ọwọ́ Báràkà. èmi mo ní ọmọ. ọ̀rọ̀ dójú ẹ̀ lálẹ́ òní Wàsíù ta ló lọ́mọ ọwọ́ Báràkà. èmi mo ní ọmọ Báràkà tó ti bá àgọ́bà jẹ́wọ́ fún mi pé èmi mo lóyún ìlú tẹ́tí. èmi Wàsíù ni mo ní ọmọ Báràkà. ìwọ Wàsíù bẹ́ẹ̀ni ló ní ọmọ ọwọ́ Báràkà. ọmọ ọwọ́ Báràkà. bẹ́ẹ̀ni. Tọ̀yìbù ọmọ tó wà lọ́wọ́ Báràkà ìta ló ní. èmi mo ní. ìwọ wo. èmi Tọ̀yìbù Ọládìméjì Akínwùmí. ló ní. ọmọ Báràkà. iṣẹ́ kí ló ń ṣe. bíkìlà ni. bó lè ṣe pàdé Báràkà. Báràkà mi àti ẹ̀ ti wà pẹ́. ẹ wà ti pẹ́ fọ́dún mélòó. tí bá kà ní ìsìn a tún máa going to 5 years sí 4 years tàtijọ́ wà. tẹ́ ẹ ti jọ wà. tàtijọ́ wà. ó ti máa tó. 4 years or 5 years. 4 years or 5 years tẹ́ ẹ ti jọ wà. bẹ́ẹ̀ni sà. tó dẹ̀ ń fìfẹ́ hàn ẹ́. bẹ́ẹ̀ni sà. tí wọn náà fìfẹ́ hàn. bẹ́ẹ̀ni sà. Báràkà ń gbọ́ sí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni sà. gbẹnu sí máìkì. bẹ́ẹ̀ni sà. kí ló dé ńgbà tó ń fìfẹ́ hàn ọkùnrin méjì lẹ́ẹ̀kan náà. torí tó bá yẹ pé 5 years bó ṣe sọ àbí 4 years tó ṣe sọ yẹn that means òun fẹ́ Wàsíù lọ́wọ́ o tún fẹ́ òun náà. ta ló nífẹ̀ẹ́ náà àwọn méjèèjì. tó nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ Wàsíù ló nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ìgbà ó nífẹ̀ẹ́ Wàsíù kúrò lẹ́mìí rẹ̀. ìgbà tó ní mọ́mí rẹ̀ ìgbà tó sọ pé òun ọmọ bóyá yàwó méjì lọ́lọ́run kan mọ́rùn látàn ó dẹ̀ wá sílé wa ó ní tí màá ti lè wá lọ bẹ mọ́mí òun ọ̀rọ̀ àtijọ́ ìtẹ́mi bá ti lè wá lọ bẹ mọ́mí òun pé kí mọ́mí òun mọ̀ bínú òun ò lè fẹ́ mi. lọ́dún wo nu. bíyà last year. fine last year. tàtàǹjà yẹn náà ní bíyà bí inú oṣù kẹrùn àbí kàṣàbí oṣù kẹrin. last year náà ṣáà ni. mo bọ̀ ránṣẹ́ pé ọ. níbo. ibi tán ti ń pè é. àgídìgbò la ti ń pè é. ránṣẹ́ pé ilé ikú. ṣé ẹ wà òkè Mr. Tọ̀yìbù kò sọ èdè tó mọ̀ pé nígbà tí ẹjọ́ wò pé sọ̀rọ̀ ìṣe àgùn ọlọ́pọ̀lọ́ yóò rò. ẹjọ́ sọ tẹnu rẹ̀. Tọ̀yìbù gbọ́ mi dáadáa kí ló tó wá ń fi ahọ́n tiẹ̀ tó fi ń sọ̀rọ̀ tí yóò dáa. sẹ́yìn tí mo ṣe wà mí kí bá tèèyàn jẹ́. ó bá tèèyàn jẹ́ wo máa gbọ́ tó wà bá tèèyàn jẹ́ àwọn èèyàn kan lè dúró kó fẹ́ bá tiẹ̀ jẹ́ o wọlé òní gbà o wá gbọ́ mi dáadáa ó ní ọdún mẹ́rin níwọ̀ àti Báràkà ti wà Báràkà sì sọ nísìnyí wípé last year òun ni ìfẹ́ Wàsíù kúrò lẹ́mìí òun àbí wọ́n sì jọ jẹ́ boyfriend woman friend àbí boyfriend girlfriend fún odidi ọdún mẹ́jọ. arọ ni irọ́ ni ó yá ọdún mélòó ni ìwọ àti Wàsíù jẹ́ ọ sí boyfriend girlfriend. bí a bí 6 years sá. 6 years ó yá 6 years fine ebi 6 years ni 6 years sẹ́yìn ẹ̀ka sẹ́yìn 2020 àbí no last year lẹ́ti dá gbogbo ẹ̀rú last 2019 àyọ̀dún 2019 ìgbà wo ni wà á tiẹ̀ mọ́ra torí ní 4 years 5 years.
mo kúrò ní Mọ́níyà. lọ́dún wo. bí a 2022 or 2021 kánú méjèèjì ní ẹ̀mú rántí. òun ó ti sọ lálẹ́ níjẹta ó lọ́dún mẹ́jọ ní ìsìn ọlọ́dún mẹ́fà agree ọdún mẹ́fà ọdún mẹ́fà yẹn tẹ́ bá kà sẹ́yìn 2019 yẹn 2019 yẹn ló ti ń fẹ́ Wàsíù 2020 ìfẹ́ wọn le 2021 ìfẹ́ wọn wà ń bẹ̀ 2021 yẹn wọ́n sì jọ ń fẹ́ra wọn lọ́wọ́ tí wọ́n fi pàdé ẹ̀ tí ẹ̀yin àti ẹ̀ ti jọ wà that means ẹ̀yin méjì ló ń fẹ́ láti 2021 àbí 22 tó ti pàdé ìwọ ó ń fẹ́ Wàsíù last year tó wá di pé bàbá rẹ̀ àbí ìyá Wàsíù sọ pé ẹ kó má ti gbá kó má ṣàwo last year yẹn ló ṣe wá pé ìfẹ́ Wàsíù ó yọ kó lẹ́mìí òun that means láti 2021 tó fi di last year ẹ̀yin méjèèjì ló jọ ń fẹ́ papọ̀ ok tó bá yẹ kó ń fẹ́ méjèèjì papọ̀ tó sì jẹ́ pé ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ ń kọrin ìfẹ́ síra yín lẹ́jọ́ ń ṣeré ìfẹ́ bó o ni ẹ ti wá sọ pé nìkan ló lọ́mọ àbẹ́nìkan kọ́ ló lọ́mọ. ṣe rí ìgbà tèmi mọ̀ o tí mo mọ̀ fẹ́jìn ni mo bá tí mo mọ̀ fẹ́jìn ni mo bá kí ni ìdí tí mo sì fi disfẹ́jìn yẹn ni pé ṣé ń bọ̀ mi. dúró mo ń bọ̀ wọ́n ló disfẹ́jìn yẹn. mo disfẹ́jìn yẹn. kí ló kọ rẹ. Tọ́yìbù. Tọ́yìbù Wàsíù sọ̀rọ̀ ni. yes sir. ṣé wọ́n ló disfẹ́jìn rẹ̀. igi ló disfẹ́jìn ẹ̀. ẹ dúró. ni pé ó ní igi ló disfẹ́jìn òun. igi lọ́nà wo. n tó sọ fún mi nìyẹn o first and àkọ́jọ ní fọ́ọ̀mù torí n tó sọ fún mi ó ní fẹ́jìn lòun wà. first and àkọ́jọ ní fọ́ọ̀mù èmi ò bá ní fẹ́jìn. first time tí wàá pàdé ẹ̀ láyé kẹjọ ní fọ́ọ̀mù. ó wá mi ì bá ní fẹ́jìn. dúró ó fẹ́ràn fódìdí ọdún mélòó. for the 8 years. 8 years. sígbà tẹjọ pàdé ó bí pé ṣé ó wà ó bí ni. bí normal ó ní kí ló wá sọ. ó ní fẹ́jìn lòun wà. fine ìgbà tí wàá jọ ní fọ́ọ̀mù. ìgbà tí wàá jọ ní fọ́ọ̀mù èmi ò bá ní fẹ́jìn mo dẹ̀ bí léèpé àfà ó ṣe ní fẹ́jìn náà ó dẹ̀ ní pé ìgbà táwọn wà ní primary school pé òun fìdí gungi pé igi ló disfẹ́jìn òun ló wà lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n pa ọ́ mẹ́ẹ̀. ń gbọ́ bá àkàtẹ́ ń tó sọ fún un nu. ọ̀tán. wàláhì tàláhì tó sọ fún mi nù. wọ́n ti gbé ẹnu má. sá àpòpọ̀ wàláhì tàláhì. ó sọ bẹ́ẹ̀. lẹ́yìn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ bí yóò pè wàláhì tàláhì o. pé kó máa pè é lọ àbí. bẹ́ẹ̀ ni sá. wàláhì tàláhì ò wulẹ̀ dọ́dọ̀ lọ́nà tẹ́lẹ̀. débẹ̀ ó lè. ara ẹ̀yin tẹ́wọ̀ náà pọ̀ gbogbo wa náà láti ẹ̀wọ̀. ayọ̀ ẹ̀yin nìkan ni o ẹ̀yin nìkan ni o ẹ má sọ gbogbo wa bò. ọ̀nà ìyá tí ó jẹ pọ̀. ẹ ò ní sọ pé gbogbo wa ó ti wá kàwá náà mọ yín. aka ẹlẹ́sẹ̀ gbogbo wa. gbogbo wa kọ́ ẹ̀yin. iná bo ẹ̀yin tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ iná bọ̀ iná ò dáa o. mi ò ṣiṣẹ́ iná tèmi. torí gbogbo kan tó sọ pé gbogbo yín mẹ́jọ wọ ná. ìyìn sọ bẹ́ẹ̀ fún yín parọ́ ọmọ mi ni. kí ló wá sọ pé. so possible kí n sọ fún pé màá gbọ́mọ 41 days fún pé mò ń gbọ́mọ lọ́lé ọkọ kan wà padà wà gbé fún 41 days. ìyẹn kọ́ là ń sọ ọ̀rọ̀ pé igi ló disfẹ́ kí la máa ń sọ báyìí. èmi ò sọ bẹ́ẹ̀ fún ń ṣe sọ bẹ́ẹ̀ fún. sẹ́yìn náà gbọ́ rí. kò sí ní táwọn ò gbọ́ rí o kí la gbọ́ sí ní táwọn gbọ́ rí o. Wàsíù Wàsíù. mo ń dá yín lò. ọdún wo nu lọ sọ fún ẹ pé igi ló di ìfẹ́ jìn òun. ó ti pẹ́ o. ọdún wo ni. bóyá 2022. or 2021. nọ́ọ̀mà mi pa ọ́. ok wo. ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. ó wà bí wọn náà sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ni. gbogbo àyẹn mi ti gbalé. gbogbo àwọn ti gbalé. gbogbo àyẹn mi ti gbalé. èmi gan mo lọ ìgbà tí mo lọ sí 2022 mo jáde school. mo fẹ́ lọ sọ́dọ̀ ọ̀gá mi àyẹn 2022 ni nínú oṣù kẹsàn-án mo lọ sọ́dọ̀ ọ̀gá mi. tó pé mo lọ sọ́dọ̀ ọ̀gá mi lóò kò fẹ́ gbà kí n lọ sọ́dọ̀ ọ̀gá mi. mo fi aláàfin tó fi bá mi ní fọ́ọ̀mù. tóbi kò fẹ́ gbà. kí n lọ sọ́dọ̀ ọ̀gá mi. bọ̀ ngbà tí. before kò tó lọ sọ́dọ̀ ọ̀gá yẹn. jọ dúró ná. ó ní kí tó lọ sọ́dọ̀ ọ̀gá mi lòun ti bá mi ní fọ́ọ̀mù papọ̀ àbí. ìgbà tí mo dẹ́ lọ sọ́dọ̀ ọ̀gá mi ní 2022 tí mo parí school 2022 inú oṣù kẹsàn-án ó ní mo lọ bí i on 27 àbí nǹkan ṣá ó ní mo lọ
onímọ̀ aláìlérò láti jẹ́ kó bá mi ní fọ́ọ̀mù kí ló tó fi aláwọ̀ ẹ̀. ó ní pé tó pé mo lọ sọ́dọ̀ ọ̀gá mi torí pé òun fẹ́ jẹ́ kọ́kọ́ mi àbí kankan ṣá. torí bó ṣe ní kí tó lọ sọ́dọ̀ ọ̀gá mi àbí kí tó lọ sí àbí kò yé mi o. ó sì ní ṣúkẹ́ o. 2022 ló lọ́dọ̀ ọ̀gá rẹ̀ àbí now ọmọ ọdún mélòó ni ẹ báyìí. 22 22 that means year yẹn ọdún mélòó ni ẹ ń gbà yẹn 2022 minus ayọ̀ 2026 láwa yìí. maybe 19. no 19 kẹ 17 Wàsíù. kí mi ṣe Wàsíù tọ́ ìbù ni. ok ṣe Wàsíù ìgbà wo ni ìwọ bá tó sọ pé wọ́n lo disfẹ́jì yẹn. ọgbọ́n kí ló sọ fún tó fi gbà kó disfẹ́jì òun. ìjọ yẹn mo fẹ́ bá a ní fọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì ìjọ yẹn pé bí ọ̀ká tó ní fọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì yẹn nítorí tó ọdún kan sígbà yẹn. rárá o máa gbọ́ 2022 oṣù kẹsàn-án ló lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ ló sọ pé òun gbà fún ẹ. àti sọdún yẹn kọjá. dáàmì 2021 nìyẹn. àti sọdún yẹn kọjá. 2021 ló disfẹ́jì yẹn ni. 2022 yẹn náà ni àti sọdún yẹn kọjá lọ. kó tó lọ ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ yẹn ló ti kọ́kọ́ disfẹ́jì nẹ̀. bẹ́ẹ̀ni so gbogbo inú bí January náà mo padà sọ́dọ̀ àwọn dáàdi mi ó wá bá mi ní Iléyá kan so ti yín báyìí mo wá ní pé ó ya nínú rúùmù tán fún mi bí ó wá ní ara pé kí n lọ gbálé ni ọ̀n títí má tó gbálé so ó ṣàyà ó agree lálẹ́ ìjọ yẹn ó padà gbà. ọ̀dọ̀ ẹ ló sùn ni kò gbà ló fi ní pé kí n lọ gbálé. ọ̀dọ̀ ẹ ló sùn. ọ̀dọ̀ mi ló sùn wọ́n mọ̀ ń wọ́dọ̀ wá dáadáa wọ́n mọ̀ ń sùn wọ́n mọ̀ ń wọ́dọ̀ wá dáadáa. ìyá Báràká ṣe ẹjọ́ ń gbé kọ́ ni ẹ wàá mọ̀ kọ́ ọmọ yín lọ sùn ta. kọ́sítọ́mà rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa tó ń bá wọn ṣe wọn. tó máa lọ gbé bẹ̀ tí ó sùn bẹ̀. tí ó sùn bẹ̀ tí ó bá wọn ṣe wọn máa ń pè gbogbo sàlẹ́ǹgì yẹn. ok ilé dáàdi ẹ ló ti disfẹ́jì nẹ. rárá mùsùlùmí bíbà ló ti disfẹ́jì ẹ. 2022 fine ṣé o sọ fún ẹ pé òun fẹ́ Wàsíù. ó sọ fún mi. bó ló lè sọ fún ẹ. ó sọ fún mi bóyá à ń sọ̀rọ̀ láàrin òru kan ṣá nígbà tó kọ́kọ́ wá sọ́dọ̀ mi pé bá ń tẹ ọ sókè sọ̀rọ̀ sókè. ó wá sọ́dọ̀ mi ní ìjọ kan bí a gbà mí tí ìgbà alẹ́jọ́ yẹn náà tó sọ pé tó àwọn sọ̀rọ̀ mọ̀wé mímú sí ẹ̀dọ́ yẹn lẹ́ pé àwọn téèyàn obìnrin ṣe máa ṣe nǹkan kan tó wá dọ̀ọ̀ bọ̀bọ̀ ilẹ̀ fún mi pé àwọn Wàsíù ó dọ̀ọ̀ ẹ̀ lẹ́ pé tó ṣe pé òun lẹ́nìkan tó òun fẹ́ bẹ̀ kí n má bínú òun fẹ́ sọ̀rọ̀ yìí fún mi tipẹ́tipẹ́ bẹ̀ òun ti fẹ́ fi ilẹ̀ o kí ló ṣe fún ọ ó sọ fún mi pé òun fẹ́ nìkan kan tẹ́lẹ̀ nǹkan kan sípò náà ń dọ̀ bí ètò wa ní ara pé kò rí bẹ́ẹ̀ nǹkan kan pé àwọn ti jọ ń fẹ́ra tipẹ́tipẹ́ kó mi àtòun tó mọ̀ fẹ́ra mo ní òkè ẹ mọ̀ normal ìgbà tó ti pé mi ni mo kọ́kọ́ là ọ́ lójú pé bí ọkùnrin pé tó máa ń toast obìnrin ṣọ́ọ́ mi yẹ yín sá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ kí sáà mi nìkan lọkùnrin tó wà ní ayé tẹ obìnrin tó láwọn òní mò ní toast láyé yìí ṣé yẹ yín báyẹn so èmi mo ní kò sí wàhálà ìbẹ̀ bá jọ yanjú ẹsẹ̀ tó bá yẹ pé mi náà máa fi ọ wájú náà ni ó fi àtijọ́ bẹ̀rẹ̀ sí jọ ń play game lọ́wọ́ ni lọ́kàn ń lẹ́ẹ̀dì kó já mọ́ mi lọ́wọ́ nìsín mo dẹ̀ ní pé ó wù mí tó ti yẹ mo dẹ̀ lọ́ọ́ lé yín àwọn mi ẹ̀ dẹ̀ fún mi ó dá àwọn tí olóhùn ò fẹ́ ilé mọ́ tipẹ́tipẹ́ tó ti yẹ yín báyẹn olóhùn ò fẹ́ mọ́ so òun àdádì ẹ̀ ní ọ̀rọ̀ kan pé bí a kó lọ padà sọ́dọ̀ ọ̀gá ẹ̀ kó lọ ṣe fídọ́ọ̀mù nǹkan kan but ó pè mí lọ́ndì wà nínú oṣù kejì last year mi wà bíṣẹ́ mo wá ní pé mo wà mo ní mo wà mi ti lọ bíṣẹ́ o sáìdì bo mo lọ mo ní ọ̀nà Jàyè ni mo lọ o ó wà ní kí n bo ní kí ilé wa mo ní lọ́wọ́ níbi tí ó mọ̀ wà tó o bá ti rí kó lọ gbé ṣáàkì lọ́wọ́ girama ìyá láńlọ́ọ̀dù mi kò wọlé ó dẹ̀ dalẹ̀ tí mo dé wọ́n á ní kí ló ṣẹlẹ̀ tí ẹ àtọ́ mélòó ló wá kó wa tó fẹ́ lò tó oṣù kan ní mo fẹ́ lò tó oṣù kan bí ni mo fẹ́ lò tó oṣù kan tí a jẹ́ ó dà asọ́mọkùnrin ìwọ dáná tán asọ́mọkùnrin pé
já ṣe tá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ó sì ń ṣe period lọ́wọ́ wọ́n ṣe period látijọ́ o on the 28 èmi gan mo tún lọ bá ara páàdì wà lálẹ́ ẹjọ́ yẹn on the 28 ló ti lóhùn tí ń ṣe period tó ti yín báyẹn páàdì tó lò sára èmi mo lọ sọ́ọ̀nù èmi tí mo lọ sọ́ọ̀nù ni. hello sir. hello ẹ kálẹ́ sir. ẹ kálẹ́ o. yes sir. yes sir. orúkọ yín sir. orúkọ mi ni Comrade Musa láti Fori. ok ẹ pè wá ẹlẹ́fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni. ọ̀yà gbogbo ọmọ nàìjíríà ń gbọ́ yín. ok wọ́n ti gbé kéèsì yẹn wá sí ọ́fíìsì wa ń bí báyìí ní Fori a dẹ̀ record gbogbo conversation àwa àti wọn bí báyìí náà tá a jọ ń ṣe pátápátá la record sílẹ̀ ṣe understand a dẹ̀ pé wọ́n a invite wọn pé kí àwọn ìyàwó wa tí ìpínlẹ̀ wọn lóyún fún àtàwọn ìyá everybody wọn jọ wá bí lọ́jọ́ yẹn ìgbà tó dẹ̀ wá a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Wàsíù kó báwo ló ṣe ṣẹlẹ̀ Wàsíù náà àti ẹ̀sìn fẹ́ra ti pẹ́ tó pé bẹ́ẹ̀ bí 2019 ló wà sí lòun àti ẹ̀sìn fẹ́ra ń gbà yẹn àdánlókè a lè béèrè lọ́wọ́ ọmọ obìnrin yẹn náà pé ìgbà wo lẹ ti ń fẹ́ra ó náà wọn náà ti ń fẹ́ra ti pẹ́ wípé bí iye ẹ̀tọ́ sọ yẹn náà ni kò dẹ̀ dínà yẹn pé bí iye yẹn náà ni tí Wàsíù sọ ń gbà yẹn pé kó bó ṣe rí nìyẹn because conversation wọn wà ń bí àwa ní òkè pé no problem kí ló fàjà láàrin wa àti Wàsíù ṣé ò nífẹ̀ẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ tó fi dé pẹ̀njà ó ní kò ṣe pé òun ò nífẹ̀ẹ́ Wàsíù ó ní òun nífẹ̀ẹ́ gan ní gbogbo táìmù yẹn ó ní báwọn kan tí Wàsíù ṣe fóun tó bí òun nú ní táìmù kan ní wípé Wàsíù yan àlè ó ní gẹ́ẹ̀ kan gbà yẹn ọ̀rẹ́ Wàsíù kan bóyá ó possible kóun náà wà ń bẹ̀ yẹn ó ń pè ní Ọ̀pá. Ọ̀pá wà ń bí. Yes, exactly. Ó ní ìyá girlfriend Ọ̀pá yẹn àti èèyàn tí Wàsíù yàn lálẹ́ wípé ọjọ́ mọ́ra wọn wípé àtìgbà yẹn ni Wàsíù tún ṣe ségesège pẹ̀lú òun tí ò ti ń fóun ní ṣáǹsì mọ́ pé òun tún máa ń bẹ̀ òun ṣe everything òun bọ̀ Wàsíù dáhùn lóhun gbogbo táìmù yẹn ṣe understand later on ó dà péjà ṣẹlẹ̀ láàrin ọmọ tìbẹ̀yìn àti Wàsíù but along the line àti Wàsíù ṣe ń ríra wọn bó ṣe jọ ń sọ̀rọ̀ níbi òun ló ń sọ̀rọ̀ yẹn Wàsíù kọ́ ló sọ fún wa òun ló dálẹ̀ o but later àárín àwọn méjì ṣe pín ni ó jọ grey tọjọ́ kẹra wọn lọ ìgbà tó wá náà wọ́n fẹ́ra lọ ìgbà tó máa di láti ẹ̀ ó dà pọ̀ wá tún pátápátá ó ní nínú oṣù kẹfà àbí oṣù karùn-ún ní oṣù keje sí kẹfà lónà wọn jà tọ́wọ́n ríra last tọ́wọ́n ìjọsìn kọ́kọ́ pọ̀ mọ́ but gbogbo táìmù yẹn Wàsíù sọ ń gbà yẹn pé kò rí píríọ̀dù ẹ̀ láti ọ̀dọ̀ òun tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ń sọ fún òun pé ó máa wá ní gbogbo táìmù yẹn wípé píríọ̀dù yẹn máa wá wípé with time ó máa wá gẹ́ẹ̀ yẹn náà wọn ọ̀rẹ́ méjì obìnrin ni wọ́n ìkànnì wọn ò jọ sọ̀rọ̀ mọ́ ìkejì tẹ̀lé wá síbí nígbà yẹn ìkànnì wọn wá ń sọ fún Wàsíù pé àmì ò mọ́wó kọ́mọ ẹni ìjẹun dárúkọ ẹ̀ ò bí àtọ́ bá sọ fún mi ṣe understand ó wá sọ pé ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ti ní oyún Wàsíù wá ní òun ò mọ ó pé gbọ̀ kò tí ì sọ fún òun gbọ̀ kò ṣe píríọ̀dù ẹ̀ lòun mọ̀ tóun àti ìfijọ́ sọ̀rọ̀ mọ́ àwa pé bọ̀bọ̀ tí jẹ́ yẹn ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ìyẹn Toheeb thank you sir èmi mo mọye time tí mo fi ń pè é mi ò lè ka ìgbà tí mo fi gbọ́ ọmọ yẹn a pè Toheeb máa ní òun bọ̀ ìgbà mi kà bá pè Toheeb bọ̀bọ̀ ìyàwó ẹ̀ ló máa gbé fóònù á ní kí ló ṣẹlẹ̀ òun gbogbo ní ká bá lẹ́jọ́ ó ní ó máa gbé wa ṣépè gbé ọ́fíìsì wa ṣépè á lóun gbogbo lẹ́yìn abánẹ́jọ́ wípé àbá Toheeb lẹ́jọ́ ẹni kò possible kéèsì yìí ká má invite Toheeb wá sí ní kí Toheeb náà wá sọ fẹ́ni ẹ̀ ń bí Toheeb máa ní òkè òun bọ̀ lẹ́nu òun bọ̀ lọ́la ìgbà tí Toheeb máa padà sọ̀rọ̀ because record ẹ̀ wà bí ok báwo ló ṣe ní ìtàn ọmọ ẹ̀ ó dà pọ́n ní pàtí lọ́wọ́ jọ lọ tóun fi mí ìtì ẹ̀ tóun fi pàdé ẹ̀ record wọn wà bí o voice ni ṣe gbogbo conversation wọn because àwọn ẹ̀gbọ́n mọ́mí ẹ̀gbọ́n tẹ̀lé ń gbà yẹn tó ń gbé bọ̀bọ̀ yẹn ṣépè yẹn ọkọ̀tọ̀ ìyẹn Toheeb yẹn tó ń gbé ṣépè ìyẹn wá sọ pé òun lọ pàtí òun mí ìtì ẹ̀
wípé nínú oṣù kẹjọ tó ń wá látẹ̀kọ́ lòun àti ẹ̀kọ́ jọ ní nǹkan pọ̀ nínú oṣù kẹjọ yẹn lòun àti ẹjọ́ ní nǹkan pọ̀ wípé látìgbà yẹn òun dẹ̀ padà sékòó gbàgbà táwọn máa sọ fún ẹ̀yin ẹ̀gbọ́n mọ́mí ẹ̀ tó tẹ̀lé wá bí pé iṣẹ́ ń gbọ́ conversation yìí ń sọ pé bàbá yẹn nínú oṣù kẹjọ lòun àti ọmọ yìí lọ kọ́kọ́ meet tóun fi padà sékòó gbàgbà tẹ́gbọ́n mọ́mí ẹ̀ máa sọ àrìndì ní afọ́fúngbẹ́mu ni yes conversation yìí wà bẹ́ẹ̀ má sọ àwọn ò ní parọ́ ọmọ yín oníkálukú lé nílẹ̀dá ibi tó yóò sọ náà bá wà bẹ́ẹ̀ àwọn ará advice wà sí kókó máa lọ síbẹ̀ yẹn nígbà tá a rí pé ẹ̀fẹ́ gbọ́ wípé kẹ́lẹ́ lọ useless ara yín ní online ibùdó ọmọ yẹn ọkùnrin tọ̀ ìbù yẹn lọ bí bó ṣe jókòó yẹn mo tún pè wọ́n náà wọ̀n fúnra mi lọ́jọ́ kan pé wá ó nídìí pé òun disgrace family ẹ wá ń pariwo ọmọ òkókó ẹ mọ́bí tó mọ ẹ lè dé lọ́la ìwọ wá ń bí jẹ́ ká gbọ́ láti ẹnu ẹ ó ní àìsàn òun ò sí nílé báyìí òun wà bíṣẹ́ because tọ́mọ yẹn bá jáde tá a bá pè ní táìmù yẹn orí ọmọ yẹn máa ń pé abayín sọ̀rọ̀ straight but tó bá ti wọnú ilé báyìí kò ní lè báyín sọ̀rọ̀ ọmọ yẹn dẹ̀ promise mi pé òun bọ̀ mo lókè tó bá lọ sórí àgídìgbò tó bá ń pariwo ńkọ ẹ wọn family ẹ mo ní mọ̀ pé òun disgrace family ẹ ni mo ní at the end of the day tí wọn àtọmọ ibà wá padà wá lọ jà lọ́jọ́ iwájú tẹ̀ bá padà fẹ́ra mọ́ ńkọ́ kọ́mọ yẹn wá padà gbọ́mọ yẹn lọ fún bàbá ẹ̀ mo ní báwo lè fẹ́ jẹ́ kí tiẹ̀ jẹ́ o kò nọ́ọ̀sì ọmọ ọlọ́mọ for nothing ó wá ní mo ṣe lọ́jọ́ yẹn because conversation yẹn wà mo máa ń record conversation náà tiẹ̀ ó dẹ̀ ni mo ṣe ó kéèké má wọrí òun á fún mi time òun máa wá tóun bá ti parí iṣẹ́ òun á pè mí lọ́jọ́ àfi tí n bá máa rí lẹ́yìn ló kù mo ẹ̀ṣẹ̀ rí bọ̀bọ̀ yẹn ọjọ́ tọ̀wọ̀ yá yẹn dẹ̀ máa wá sí ọ́fíìsì wa ń bí àparí kéèsì wọn o a fẹ́ lọ kírun ni kí la lọ kírun fún báyìí wọ́n sá lọ ni gbogbo ọ́fíìsì wa bí lọ pariwo lé lórí kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ ní gbogbo síríìtì gbogbo ọ́fíìsì wa náà pariwo ní ká máa fi dé láti mosque tó ń ṣètò burúkú lọ́wọ́ oyin ẹ̀gbọ́n ọmọ sí ẹ̀yìn àbábúrò ọmọ sí ẹ̀ pẹ̀lú àwọn oyin obìnrin bíi mẹ́ta tó tẹ̀lé pẹ̀lú ọ̀rẹ́ tó dẹ̀ tẹ̀lé yẹn à ń sọ pé ṣó lè jẹ́rìí tó bá débi tó ti lè jẹ́rìí yẹn ló tí òun ò lè jẹ́rìí o òun ò sí bẹ́ẹ̀ o òun ìgbà tọ́jọ́ ń fẹ́ra wọn ọmọ yẹn yọ rẹ̀ báyìí ọmọ yẹn kúrú díẹ̀ báyìí yẹn náà ti bímọ everything wà bí conversation wà bí gbogbo everything tẹ bá ní ìlà máa fún yín gbogbo tó sọ ń bẹ̀ yẹn pẹ̀lú bọ̀bọ̀ yẹn ó ti lọ plan yẹn assignment ni ó ti plan yẹn gbogbo bá ti fẹ́ wá bá yín bẹ̀rẹ̀ focus ó ti plan gbogbo plan work lọ́wọ́ ṣe fún yín ó wá art fún yín ni. Okay sir, thank you so much. Yes. All right, thank you. ẹ ṣe gan-an. ẹ ti gbọ́ ìrìn àjò tí wọ́n kọ́kọ́ rìn nìyẹn. Wàsíù olóhùn ní voice kan ẹja gbọ́ voice yẹn náà. ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí kì í ṣe wàhálà ọlọ́run tó ti ní báyìí tó mẹ́rin ká ṣàṣìdá náà but ṣé lùtọ́ ni ẹ̀yin lẹ ní àfẹ́yìnkọ́ kó yẹ pé bí ẹ kàn fẹ́ fi play àbí fẹ́ẹ́ tẹ̀sà ẹ sọ tó tọ́ ẹ má pa ọ́ ara ẹgbẹ́ torí màtá yìí mo fi dé látàkùn rẹ lálẹ́ mo fi ń bọ̀ látàkùn rẹ o torí màtá yìí ni ó ti jọ̀bọ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí kì í ṣe wàhálà ọlọ́run tó ti ní báyìí tó mẹ́rin ká ṣàṣìdá náà but ṣé lùtọ́ ni ẹ̀yin lẹ ní àfẹ́yìnkọ́ kó yẹ pé bí ẹ kàn fẹ́ fi play àbí fẹ́ẹ́ tẹ̀sà ẹ sọ tó tọ́ ẹ má pa ọ́ ara ẹgbẹ́ torí màtá yìí mo fi dé látàkùn rẹ lálẹ́ mo fi ń bọ̀ látàkùn rẹ o torí màtá yìí ni ó ti ẹ yá lónìí wípé bóyá ẹ ti jọ ń sọ̀rọ̀ ẹ ti ń yanjú ẹ láàrin ara yín ni àbí báwo tẹ́rí gbogbo tẹ́ ẹ wá ń fà yìí ṣe é pé gbogbo mo mọ̀ pé yìí ní first call kí gbẹ̀lẹ̀ wà ní tẹ́rí gbogbo tẹ́ ẹ fà lọ́wọ́ yìí ó ti dọ́dọ̀ lọ́ọ̀yà o mo fẹ́ fà á ni mo fẹ́ fà balẹ̀ fà á ni o mo fẹ́ balẹ̀ fà á káàdì kọ́fì báyìí mo sì ti DNA test tẹ́mi yẹn bá gbé mo lè mọ́ nínú owó lọ bẹ́ẹ̀ ìwọ̀nba tẹ́sẹ̀ mi ṣe rẹ̀ dẹ̀rẹ̀ tí mo ṣe rí kú mọ̀ yìí òsì tí ìnètò yìí bọ̀ ọ́ mi ì ló mọ́lé babaláwo mi ì má dùn olú mi ì mọ́sẹ́ wẹ̀ ọ́ mi ì mọ́lé àfa mi ìbéèrè àfáàrí o bẹ́ẹ̀ fún mi lẹ́bù gan yín kàn gbà lọ́wọ́ yín sọnù lé ni o ṣe gẹ́ẹ̀tì
ìtẹ́ ẹ̀rí mẹ́rin dání o ẹ̀rí tèmi ń bẹ lọ́wọ́ tèmi tó dá mi lójú pa o ọ̀rẹ́ tèmi tó ṣe tẹ́sítì fún yàtọ̀ sí tẹ́sítì tó lọ sí ìgboro tádùkẹ́ mú lọ ṣe ń pé gbogbo yẹn ẹ̀ ń pé yẹ kó yẹ yín báyẹn tẹ́sítì ọwọ́ mi wà lọ́wọ́ mi tó wà lọ́wọ́ ọ̀rẹ́ mi tó yí nísìnyí ọ̀rẹ́ mi lọ́wọ́ ìgbà tó lọ sọ fún mi pé àfà ìdílé ti wo èmi ó dẹ̀ sọ fún mi bẹ̀ẹ́ déètì tèmi àti ẹ̀jọ̀ ní fọ́ọ̀mù ó sì gẹ́gẹ́ rẹ̀ tí mo káǹtì ẹ̀ bẹ́ẹ̀ ní tẹ́ ẹ̀ ń sọ yìí tó bá da yín lójú dáadáa wà lẹ́tẹ̀ lọ́sọ̀nà ìṣúná mú fọ́ọ̀rùn tó dá mi tẹ̀lé tẹ́ ẹ̀ bá mọ̀ pé yes tó tọ́ ni màá filẹ̀ fún gbogbo ìgbà kò sọ̀rọ̀ tẹ̀ kò sígbà tó bá wá bẹ̀ yẹn lágbà tí mo ti dé látẹ̀kọ̀ tó yẹ pé ìgbà tí rẹ̀ lóyún ni mo wà lẹ́kọ̀ọ́ ni mo ń ṣẹ́ bẹ́ẹ̀ nígbà tí mo ti dé ìgbà tí àwọn ìjọ ń bọ̀ àná àjọ ń wà 24/7 ni tó bá wá bẹ̀ yẹn ó kàn wá ṣe eré ń bẹ̀ ó kàn kò lè lójú kò lè lójú kọ́sẹ́kẹ́ tó fi máa fi kò mẹ́ tó wà yìí lásán gan pé mo kàn wù mí pé kí n kàn fílẹ̀ lẹ̀ ẹjọ́ wa o ṣé ti ní gbogbo ọ̀rọ̀ èdè ń ta sí mi létí o ṣe gẹ́tọ̀ bẹ́ẹ̀ tẹ́rì yẹn bá múlẹ̀ kété kó yẹ ó sá kan àbí nǹkan kankan kò sá lọ kò sí kankan o tẹ́rì yẹn bá múlẹ̀ tẹ́wọ̀n kò yẹ́s orí ẹ̀rí yẹn dúró lé lórí a máa pàdé ọjọ́ Monday. wẹ́rẹ́wẹ́rẹ́ ó lé so ṣùgbọ́n tí màá dà ti bí ọ̀wọ́ kankan tó lọ tó bá ti sọ túkẹ́ ẹ̀rẹ́ bá tó mọ̀ yòókù ti ké wọn gan ló sọ pé ìwọ ni bá ṣèwọ ìwọ ni torí kò ní pọ́sibú kó wá sọ pé ẹlẹ́dùn jẹ ṣùgbọ́n ètò bá mi lọ́la mi sọ ni so wà tán. voice yẹn tí Wàsíù ló send ẹ sí àní ìṣù kankan now ìṣẹ́jú kan pé náà ló kù tẹ́ fi dìde nǹkan fẹ́ bí ẹni béèrè kan ni ṣé ọmọ ọwọ́ Báràká ìwọ ló ní sọ̀rọ̀ sókè ni èmi ni mo ní ìwọ Wàsíù ló ní bẹ́ẹ̀ ni mi Wàsíù mo ní. Tọ́yìbù ọmọ ọwọ́ Báràká ṣé wọ́n ló ní fine tọ́rọ̀ bá dà báyìí a kàn fẹ́ jẹ́ kí gbogbo yín ó tẹ̀fẹ́ nu yín pàdé àbẹ́ ní pé àbá àgídìgbò gbà tí eléyìí wá 100 jẹ́ ó sọ̀rọ̀ eléyìí dé wọ́n jẹ́ ní ó sọ̀rọ̀ eléyìí dé wọ́n ní kó má sọ̀rọ̀ ẹ ti sọ gbogbo ayé ti gbọ́ báyìí ọ̀nà wo la fẹ́ gbà láti wá mọ̀ pé lágbájá báyìí ló lọ́mọ. Tọ́yìbù àbí Wàsíù ó sú ọ̀fẹ́ pé wọ́n lọ́mọ yìí sọ̀rọ̀ ni ó sú ọ̀fẹ́ á ṣe tẹ́sítì o ṣé o ṣe tán Tọ́yìbù ṣó sú ọ̀fẹ́ pé wọ́n lọ́mọ yìí á ṣe tẹ́sítì o ṣé o ṣe tán. èmi ò bá ágì wà rárá tó ti yín báyẹn mi ò bá ágì òun ló ń sọ fún mi pé òun lòun lọ mọ olóhùn ẹni ẹ máa gbọ́ bẹ́ẹ̀ kó lọ ṣe tẹ́sítì pẹ̀lú ọmọ tó ti yín bá tó tẹ̀ bá rí tí o àjọ ṣe bá jẹ́ èmi ò lówó àwọn kan tí mo lè san o. ṣé o wà ó kẹjà dákẹ́ ta ló fa ogun tẹ̀ ta ló fà á tó lọ pé lọ́dẹ̀ báyìí sẹ́ kí ni problem ẹ kí lọ fún pé kí ni ṣé kò bẹ́ẹ̀ sùn ni. jọ nígbà tó ń sọ ó ń bẹ sọ̀rọ̀ burúkú ṣé ẹ̀jọ́ lájọṣepọ̀ ni. ẹ má ṣe sọ fún pé òun ló lóyún tí màá tí wàá gbóyún lọ síbi kan sọ pọ́sibú bí wọ́n sọ fẹ́mi pé mi lè mi fóun náà. ó ṣe ń fẹ́yàn méjì papọ̀ lẹ́ẹ̀kan náà. ẹ wo bí. nígbà tó mọ̀ wípé yes oyún ó lè di wàhálà ó ṣe sọ pé mi ì fi ẹ mọ́ o tó máa bá Tọ́yìbù lọ. jẹ́ pé the same time òun fẹ́yàn méjì papọ̀ lẹ́ẹ̀kan náà olóyún ò ní di wàhálà. gbogbo ohun tó bá fà wọ́n ló fà á náà wá ṣe sùúrù. gbogbo ohun tó bá wà lórí ọ̀rọ̀ yìí wàá ṣe sùúrù tá a fi yanjú ẹ̀ ni. sọ wá pé wàá rí lówù yẹn age ọmọ ọdún mélòó yẹn tó ń bá ọkùnrin méjì tó ń fọkùnrin méjì lẹ́ẹ̀kan náà at your age ẹ ń lo ó wà ní ọmọ 15 àbí ọmọ ọdún mélòó ẹ sọ pé ẹ ṣe kọ́ọ̀sì ọdún mẹ́jọ at 22 years ọdún mẹ́jọ yọ ọdún mẹ́jọ kó ní 22 years ọdún mélòó ni ó kù 14 years. àdéhùn sọ̀jẹ̀ ń finú fìrí bí ewúrẹ́ tó gbé mọ́ngòrò kí ló ṣẹlẹ̀. ṣé wàá rò pé ṣé ó kọ́gilẹ̀ wá sàwọn ìyá yín o àbáyá bí tí ó kọ́gilẹ̀ sọ wọ́n.
ọmọ ọdún mélòó ni ẹ 24 ó tán ìwọ ńkọ́ 23 ó tán kí wá ní less than 30 ẹ ti pé 25 gan 23 22 23 24 ó mà ṣe o tó kọrin lẹ wá sọ ẹbí yín lórí afẹ́fẹ́ báyìí ó kọrin lẹsẹ̀ bí yín ọmọ àkọ́kọ́ tẹ́ ọ̀kọ́ tó tẹ̀ ọ̀kọ́ bí tó tí wàá gbà sí òun nìkan lóbìnrin nínú ayé ni. ẹ ò kò sáyọ̀ ọ̀rọ̀ kankan mọ́ ẹ ti waste kò sáyọ̀ ọ̀rọ̀ kankan mọ́ fẹ́ni ẹ̀kan alẹ́ kò sáyọ̀ kankan mọ́ kò sáyọ̀ ọ̀rọ̀ kankan mọ́ ẹ má waste àgọ́ ọmọ tó wà ń bẹ̀ wọ́n ló lọ́mọ àbí ó gbà pé ó lọ́mọ ẹ lọ Wàsíù tó bá gbà pé wọ́n ló lọ́mọ then prepare for test DNA test tó bá wọ̀ pé ó ló lọ́mọ kí ló assurance pé yes ìwọ ló lọ́mọ nǹkan ẹ ń sọ pé go and sit down ojú ẹ dúdú wọ́n ló lọ́mọ wò ló ń ti pariwo yìí. last year wọn ọjọ́ fẹ́ mọ́ last year kó tó last year tí wọn ọjọ́ ní fọ́ọ̀mù àbí fọ́ọ̀mù mi ò gbọ́ human rights ní oṣù keje ẹlẹ́yìn ní fọ́ọ̀mù ẹ ní fọ́ọ̀mù ìmọ̀ fọ́ọ̀mù tẹ̀ ní. wá lójú rẹ̀ dúdú DNA test ẹ lọ múra DNA test tó àwọn tó máa kó fẹ́ claim ọmọ tó bá sí ó bẹ́tà Toyib tó bá fẹ́ ó fẹ́ bọ́ kó o ṣe ń tó tọ́ àti ń tó yẹ tó bá tí ì lówó lọ́wọ́ ni kò ní máa fagídí sọ kí ogún máa kalẹ̀ fún tó bá tí ì lówó lọ́wọ́ ó lò tí ì lówó lọ́wọ́ it's better you do that DNA test kó o mọ̀ bóyá ọmọ rẹ ni tó bá kọ́ ọmọ rẹ kọ́ tó bá o sì nífẹ̀ẹ́ rẹ̀ yóò bí tiẹ̀ náà fún ẹ ká mọ̀ oníkálukú wájú ọmọ Wàsíù kọ́ fine ọmọ okay tó bá yẹ ká at the end of the day kò ṣe ọmọ tiẹ̀ kò ṣe ọmọ Wàsíù nǹkan tí èso ọmọ tiẹ̀ tí èso ọmọ Wàsíù tó yẹ pé lẹ́ẹ̀kan náà ló ń fẹ́ méjì papọ̀ wọ́n ló mọ̀ pé láti gbà tó kọ́ ti 2022 ló sọ fún ẹ láti gbà yẹn tó fi di last year ó mọ̀ so ó bẹ fi ìfẹ́ òótọ́ lò báyẹn. then tó bá yẹ pé ìwọ ló dẹ̀ lọ́mọ fine tó bá kó wọ́n kó lọ gbọ́dọ̀ bọ́ lọ́mọ then wọ́n tiẹ̀ ó dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó lè yóò bí tiẹ̀ náà fún ẹ. tó wáyé kó yẹ pé at the age of 24 years kó máa fa wàhálà pé kẹ́kẹ́ máa wà nínú pé ọmọ first ọmọ tó wà tẹ́ sọ pé ẹ̀bì láyé yín ọmọ àkọ́bí tẹ́ ẹ̀bì láyé yín ó wá ní kọ́nù kọ́ ọ wá fẹ́ yanjú ẹ̀ ó gbà wá tó dàgbà bí. ẹ mọ̀ pé tẹ́ ẹ bá yanjú ẹ̀ nísìnyí tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ jọ ń bẹnu ayé tẹ́ ẹ ń ra yín náà ẹ sì máa fa wàhálà yẹn lọ ni. please yóò sì máa kọ́ gbogbo àwọn obìnrin náà àwọn ọ̀dọ́ ọ̀sìn tẹ́ máa rò pé ìfẹ́ ẹ tó bá fẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ straight ẹ máa wá kó ó nífẹ̀ẹ́ lé wó lè ìwọ̀ kánjú àníyẹn. ti waste ẹtì rọ́nà ilé waste àkókò wa fine ọ̀làdà. tó bá yẹ pé ó gbà kú ọ ló lọ mọ́ tí wọ́n bá gbà pé wọ́n lọ mọ́ prepare DNA test ẹ sí kó kú ń bẹ tó bá ti kú ń bẹ tán oníkálukú mẹ́rin tó lọ mọ́ then á dẹ̀ clear way fún bẹ́ẹ̀ yẹn ìyẹn ti tán tẹ́ bá ti sí DNA test tá a gbọ́ result yẹ ok Wàsíù ariwo tó ń pa ìwọ́kọ́ ló lọ mọ́ o Toyib ló lọ mọ́ o Toyib ariwo tó ń pa ìwọ́kọ́ Wàsíù ló lọ mọ́ o ẹ̀yin méjèèjì o ẹ̀yin lẹ lọ mọ́ o ẹ̀yin kọ́ lẹ lọ mọ́ o everybody á mọ̀ then we move ahead. ti gbọ́ kí n má lọ dẹ́rùbà yín ọlá ẹni sọ́ńtà á lọ sọ ọ̀nà tẹ́gbà tẹ́ fi ṣe DNA test tí ó fi rọrùn fún ẹ̀yin méjèèjì ẹ ti gbọ́ ṣé o ti gbọ́ Toyib I got you Wàsíù ṣé o ti gbọ́ Báràkà wọ́n ló fà á o wọ́n á lọ tún tò o ti gbọ́ tó bá wọn pẹ̀lú tó bá fẹ́ mójútó dìde